Yorùbá TV channel láti iléeṣẹ́ wa ìbílẹ̀ Yorùbá TV channel náà ni mo ti kí káàbọ̀. Gẹ́gẹ́ bí ìṣe àti àṣà iléeṣẹ́ wa ìbílẹ̀ Yorùbá TV channel náà ni kí a máa mú fọ́nrán fídíò wá fún ìgbádùn yín ní ọlọ́kan òjọ̀kan. Fọ́nrán fídíò tí mo mú wá fún ìgbádùn yín lónìí, Yorùbá bọ̀ wọ́n ní tí a bá pe akọni àfidà halẹ̀ gàràgàrà. Ẹni tí mo mú fọ́nrán fídíò wá fún ìgbádùn yín lónìí, àwọn náà ti kó ipa pàtàkì ní ilẹ̀ Yorùbá, torí pé tí a bá sọ̀rọ̀ nípa ìtàn ilẹ̀ Yorùbá pẹ̀lú àṣà àti ìṣe, a ò lè fi ọwọ́ rọ́ wọn tì sẹ́yìn, bó tilẹ̀ jẹ́ pé wọn kì í ṣe ọmọ bíbí ilẹ̀ Nàìjíríà. Ẹni tí mo ń sọ̀rọ̀ nípa àwọn náà ni Susan Wenger, èyí tí a mọ̀ sí Àṣàbí Olórìṣà. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló so mọ́ ìtàn ìgbésí ayé màmá wa Àṣàbí Olórìṣà. Nínú àwọn nǹkan tí a lè sọ nípa wọn pẹ̀lú ìtàn tí a gbọ́ ni pé màmá fẹ́ràn láti máa ṣe iṣẹ́ ọnà, ká máa gbẹ́ igi lére àti pé kí a máa pa aṣọ láró. Wọ́n nífẹ̀ẹ́ sí iṣẹ́ yìí púpọ̀ torí pé tí ẹ bá dé ìlú Paris, tẹ bá tún dé ìlú Austria tó jẹ́ ìlú tí a ti bí màmá Susan Wenger, ẹ máa bá ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ wọn níbẹ̀ èyí tí wọ́n ti ṣe. Nínú ìtàn náà ni a ti gbọ́ pé nígbà tí màmá wà ní kékeré, tí màmá bá ké, tí wọ́n bá ti gbé màmá lọ sí ibi tí odò ti ṣàn tàbí ibi tí igi wà tàbí ibi tí àpáta wà, màmá ò ní dákẹ́. Màmá fẹ́ràn láti máa wà níbi tí igi tàbí àpáta wà torí pé wọ́n jẹ́ kó yé wa pé ọ̀pọ̀ ìgbà tí màmá bá wà níbi tí àwọn igi àpáta yìí bá wà, màmá máa rí àwọn nǹkan àbàmì tó jẹ́ pé wọn ò lè sọ nípa wọn. Èyí ló wá mú kí màmá kí wọ́n tẹ̀síwájú nínú ìrìn ìgbésí ayé wọn tí wọ́n fi wá sí ìlú wa Nàìjíríà yẹn ní ọdún 1950. Màmá dé ìlú Nàìjíríà ní ọdún 1950, àwọn àti ọkọ wọn. Ìgbà tí màmá dé ìlú Nàìjíríà ni wọ́n rí i pé ibi tí ààyè tó ti máa gbà mí òun gangan lélẹ̀. Torí náà màmá fẹ́ràn ìṣẹ̀ṣe àti àṣà Yorùbá púpọ̀ torí pé tí a bá dé ìlú Ọ̀ṣun, pàápàá jùlọ ní Ọ̀ṣun Òṣogbo, a máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ọwọ́ màmá níbẹ̀ torí pé àwọn ère èyí tí ẹ máa rí níbẹ̀ ara pa iṣẹ́ ọwọ́ màmá Àṣàbí Olórìṣà ni. Màmá Àṣàbí Olórìṣà náà tún darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ lóríṣiríṣi, pàápàá jùlọ bí àwọn ẹgbẹ́ ògbóni, torí pé tí ẹ bá tún dé Ilédì náà níbẹ̀, ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ọwọ́ màmá níbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ pé kágbọ̀n Yorùbá sọ pé afẹ́fẹ́ báyìí òun ló máa ń gbé lọ. Ẹ má jẹ́ kí n dá yín ní àgàrà torí pé mo mọ̀ pé ẹ ti ṣetán láti wo fídíò tí mo mú wá fún ìgbádùn yín lónìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tí ẹ̀yin darapọ̀ mọ́ iléeṣẹ́ wa ìbílẹ̀ Yorùbá TV channel, a bẹ̀ yín, a rọ̀ yín pé kẹ́ bá wa subscribe sí channel wa ìbílẹ̀ Yorùbá TV. Tẹ́ bá wá subscribe tán, ẹ wá click lórí bell notification icon. Eléyìí máa jẹ́ kí ẹ mọ ìgbà àti àkókò tí a mú fọ́nrán fídíò wá fún ìgbádùn yín ọlọ́kan òjọ̀kan. Ẹ jẹ́ kí n máa fi èyí ṣe lọ. Lágbára Ọlọ́run ọba mi, tó bá tún di ọjọ́ rẹ̀, èmi náà lẹ máa rí, ẹ̀yin náà ni wọ́n máa bá láṣẹ ọba mi Elédùmarè. Ó dìgbà kan náà, ó dàbọ̀. Bye bye, God bless you. Ilé Àdùnní Olóòṣà rèé, Susan Wenger, obìnrin tó kó ipa ńlá nínú odò Ọ̀ṣun. Obìnrin ni wọ́n ń ṣe gbogbo ohun tó dàbí ère tó wà ní Ọ̀ṣun nínú odò Ọ̀ṣun. Ilé tó ń gbé ńgbà ayé wọn mo gbé yín wáyé ní àdúgbò tó ń pè ní Ìbòkun Road.
Àdùnní Olórìṣà? Màmá wa Àdùnní Olórìṣà Ìwífúnkẹ́, wọ́n jẹ́ ìyá pàtàkì, wọ́n sì jẹ́ olùfọkànsìn, wọ́n sì jẹ́ agbátẹrù àṣà àti ẹ̀sìn ìṣẹ̀ṣe. Wọ́n sì jẹ́ abiyamọ gidigidi, abiyamọ tòótọ́, abiyamọ tòdodo. A lè sọ tán nípa wọn, ṣùgbọ́n wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ṣẹ́yìn mọ̀ wọ́n gangan mà? Bẹ́ẹ̀ ni, ọmọ wọn ni mo jẹ́. Ṣénú ilé wọn rèé? Bẹ́ẹ̀. Yàrá wo náà ń sùn? Yàrá tí wọ́n ń sùn wà ní òkè. Ṣá lè débẹ̀? Rárá. Alágbára obìnrin. Bẹ́ẹ̀. Ìyẹn ni pé àwọn obìnrin kan wà, wọ́n ti kú láyé, ipa wọn tún ṣe ń ràn títí dọ̀la. Bẹ́ẹ̀ ni. Kí lórí kí Àdùnní Olórìṣà yẹn? Oríkì wọn ni Àdùnní Olórìṣà Ìwífúnkẹ́ Ìrìpábìnrin, ọmọ Tápàléǹpé, Ọbalúayé Òbíǹjá, Aráàlódò, ọmọ Lálélú Ọya Òfòdí ọkọ̀ Fọlẹ́gbọ́ Màgàmàgà, ọmọ Bàtálá Àmù Omi Tútù Ọbàtálá Ìwífúnkẹ́ Àdùnní Olórìṣà. Ẹ kú bí ẹ fàdàgbà ayé rọ̀ sí, ibi tẹ́ fàdàgbà ayé rọ̀ sí, ọmọ báyìí kú lọ. Ọ̀nà bí lọ ń gbà lọ sókè? Bẹ́ẹ̀. Kò mẹ́. Màmá, àwọ̀ ò ní tẹ̀lé yín. Màmá pí orin yìí, ẹ̀yin ẹ̀kan ló kékẹ́ padà. Mo ti yọ ohun tí mo fẹ́ yọ. Ẹ má jẹ́ ká tẹ̀lé yín. Ẹ ní jókòó ní ibi. Gbogbo àwọn tó wà ń lo òyìnbó pátá kàn ní fòkú wọn ránṣẹ́ sílé. Gbogbo àwọn tó wà lókè òkun wọn ò ní fi òkú wọn ránṣẹ́ lé, àní fi fọ́tò dá wọn mọ̀ pé nǹkan báyìí ṣẹlẹ̀. Wọ́n wá kéré oko délé, wọ́n kéré oko délé, ẹni tó ṣẹ́gun sí gbanijẹ́ wọn ò jíṣẹ́ wọn. Gbogbo ọmọ wa náà tí wọ́n sì wà ní orílẹ̀-èdè náà, ire gbogbo tí sojú ayé, ire gbogbo tí sojú àtẹlẹ̀rẹ̀, ire gbogbo náà ni ó sojú ẹ̀mí kálukú o, ire ayé kálukú ojú ẹ̀mí rẹ̀ náà ni ó ṣe o. Àmì ó yẹ má bọ màmá. Ẹ jájọ. Ṣé àwọn àlejò wa rè? Bẹ́ẹ̀ ara ilé náà ni wọ́n. Ok, ṣe máa ń bá fẹ́ bá wọn sọ̀rọ̀ báàlẹ̀ máa ń bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ó yẹ bá wọn sọ ẹ jẹ́ ń gbọ́.
Ifashayo. Ifashayo. Cool. Your name? Ifashayo. Okay, when have you been in Nigeria? For the last 6 years. Back and Oh? forth. Yes. 6 years? Yes. You like Yoruba culture? Yes, I love it. Are you serious? Yes. Can you dance? Yes. Okay, let me have your dancing step. Ross, can you pray for people watching this program all over the world? My name is Ifashayo. I pray to the whole entire world because we all need prayer right now. With COVID-19, putting first, we're going to pray for everyone to stay safe, healthy, and pray for a cure. We pray for the whole universe, the whole world to uplift our spirits, uplift ourselves. Pray to be always standing, never fall. Pray for health, love, happiness, and peace. Amen. And pray for Nigeria here. I love it here. I love it. Thank you for having me here with the family. I'm forever grateful. Thank you. And I'm sure. Thank you. Your name once again? Ifashayo. Ifashayo. Yes. Thank you very much. Thank you. Yami, oye ma bo. Bode ká jókòó sí. Ọ̀rọ̀ lọ́mọ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún interview ó dọ̀wọ́ ẹ̀. Inú àgbàlá Àdùnní ẹ bá ń plug ẹ bá ń mú charger àwọn ẹ bá ń jẹ́ ìgbé dání. Àgbàlá Àdùnní olórìṣà láwa yìí màámi ẹ máa bọ̀ ń bó lẹ fẹ́ ká jókòó sí o. Ìwọ tó ń wo ètò yìí lọ́sàn-án yìí mo kí ẹ kú oríire. Ìfọ̀rọ̀wérọ̀ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún nínú ilé Àdùnní olórìṣà Susan Wenja ṣára àwọn ibi tó ń jókòó sí rè ṣá lè jókòó bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yà ibi kò sí ibi tẹ́lẹ̀ jókòó sí bẹ́ẹ̀. Bó ni màmá fẹ́ jókòó. Tí máa jókòó báyìí. Ó yá ó dà bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí èmi jókòó sórí àgbà Àdùnní olórìṣà ṣé wọ́n lè jókòó bẹ́ẹ̀. Àgbà wọn lè. Irọ́ o ẹ̀yin ẹ jókòó ẹrù àgbà ní o mi ò tó gbé o. Ó yá ọ̀rọ̀ lọ́mọ ẹ bẹ̀rẹ̀. Ẹ jẹ́ kí Fáṣayọ̀ náà jókòó ká máa rójú Fáṣayọ̀ lọ́ọ̀kan. A kí a sì ní lọ́kàn pé a bá yín dáadáa. Ẹ kú ìdílé mú. Bẹ́ẹ̀ ni bá kú ẹni ní kù àti gbọ́ ẹ̀rẹ̀ tí bá wa sọ díẹ̀ nípa Yèyé Àdùnní olórìṣà. Nígbà tí Yèyé pa Àyèdà tí wọ́n pa ipò dà, ta ni ká sọ pé ó rólé tàbí ó délé fún wọn? Àwa ọmọ wọn náà ni ó ń délé fún wọn àti ẹgbẹ́ wọn tí a mọ̀ sí Àdùnní olórìṣà trust àti ẹgbẹ́ wọn tó wà ní òkè òkun tí a mọ̀ sí Zubaninga Foundation. Àwọn ọmọ àti ẹgbẹ́ méjèèjì àjọ ń fi lọ́pọ̀lọpọ̀ láti Bí abáníkàwò àti ọmọ àtàrà bí tẹnu bí kó jọ ṣe papọ̀, àwọn tí wọ́n lè máa pera wọn ní ọmọ ìyá Àdùnní olórìṣà yóò lò ń kà yóò lè káàkiri gbogbo àgbáyé ó lè tó mélòó. Olóǹkà ni ká má sọ pé olóǹkà. Bí Yorùbá díẹ̀ ti sọ pé àìkàmọ́ bọ́lọ́mọ àsìkò. Àpọ̀ púpọ̀. Àwọn orílẹ̀-èdè wo ni ẹ̀ka Àdùnní olórìṣà dé? Torí a máa ń rí àwọn aláwọ̀ dúdú, a tún máa ń rí àwọn aláwọ̀ funfun gẹ́gẹ́ bí aláwọ̀ funfun tó jókòó tì yìí. Àwọn orílẹ̀-èdè wo ni ẹ̀ka tàbí àwọn ọmọ Àdùnní olórìṣà wà? Orílẹ̀-èdè káàkiri ibi tí ẹ̀ka
ibi tá a sọ pé foundation wọn Tunisia Steve lédè Germany ó wà lórílẹ̀‐èdè Austria ní ìlú tá a ń pè ní Krent. Ṣùgbọ́n irú aláwọ̀ dúdú ni ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́. irọ́ o ẹ má jẹ́. ẹ bá túmọ̀ rẹ̀ kan tó lè bínú ni. aláwọ̀ dúdú ẹgbẹ́ ni aláwọ̀ dúdú ni orílẹ̀-èdè Amẹ́ríkà ló wà bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ mọ̀mọ́ náà wà káàkiri tí ì ṣe ti orílẹ̀-èdè Amẹ́ríkà nìkan bẹ́ẹ̀ náà ni wọ́n wà ní orílẹ̀-èdè káàkiri. ni pé ọ̀pọ̀lọ́ ní tá a bá débi ìrù káfò ká má wulẹ̀ tú kó má bàa bínú àbí bí báwo mọ̀mọ́. Kò sí ìgbà tó yàtọ̀ ní bá a ṣe jọ wáyé lẹ́nu ká jọ jókòó. Kò sí ní tó yàtọ̀ ńbẹ̀. Pẹ̀lú táwọn òdòdó ṣe àwọ̀ wá jọra lẹ̀ ń sọ mọ̀mọ́. Àwọ̀ kan funfun àwọ̀ kan dúdú. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Màmá Sweet Voices pẹ̀lú Kasinati ó ní ètò tí gbogbo ayé wò lọ́wọ́ olóńgbé Kasinati kiri gbogbo àgbáyé náà tó fi dé sí ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́nìí Sweet Voices lójú òpópó lètò yìí ti máa ń wáyé láti wá gbé wá kayín mọ́ lónìí láti mọ púpọ̀ nípa Àdùnní Olórìṣà Àdùnní Olórìṣà tọ́jọ́sẹ̀ pé ẹ̀yìn ń de ilé fún kí ni èrò mọ̀mọ́ ń gbà yẹn gẹ́gẹ́ bí ẹ̀ńtẹ̀yìn bá lọ́wọ́ wọn tí wọ́n fi wò pé gbogbo àgbáyé o agbọ́dọ̀ jọ wà lọ́kan tí àwọn tí wọ́n jẹ́ elédè míì tí wọ́n fi máa ń bá Àdùnní Olórìṣà sí. Màmá máa sọ gbólóhùn kan wọ́n ní bákan náà la rí níwájú Olódùmarè. Bí màmá sì ṣe wà wọn yìí rẹ nìkan lẹ̀fẹ̀ nìkan màmá ó dá dọ́gba ni níwájú Olódùmarè. Kódà ló kù díẹ̀ káàtó fún yàn màmá ò ní fi ojú bẹ́ẹ̀ wò wọ́n sọ fún wa pé èèyàn apẹ́ kásìkà fún. Báwo ló ṣe ń rọrùn láti máa mú àwọn ẹ̀yà míì tá a fi jọ ń gbé kò mọ rọrùn ṣùgbọ́n báwo ló ṣe ń rọrùn kí ni tẹ́ ẹ fi ń sọ fún wa wípé bó ṣe yẹ ká jọ máa gbé papọ̀ rí. Ìfẹ́ ọmọnìyàn wọ́n nífẹ̀ẹ́ lákòódá òfin ìfẹ́ ọmọnìyàn màmá nífẹ̀ẹ́ ọmọnìyàn bí wọ́n ṣe rí wọ́n sì máa ń yé wa pé ìfẹ́ ọmọnìyàn ó ṣe pàtàkì jù fún wa ní àwùjọ. Ìfẹ́ ọmọnìyàn yìí ni wọ́n lò tí wọ́n fi lè bá oríṣiríṣi èèyàn ṣe pọ̀. Pẹ̀lú àṣà tiwa tó yàtọ̀ àṣà àwọn orílẹ̀-èdè míì náà ó yàtọ̀ ṣé bí àwọn aláwọ̀ funfun bí wọ́n ṣe ń gbé gẹ́gẹ́ bí ọmọ màmá ní orílẹ̀-èdè yìí ṣé ó ní tí ẹ̀ ń kọ́ wọn tí àwọn náà mọ̀ pẹ̀lú tí màmá là kalẹ̀ àbí bí báwo ṣé ibi irú ẹni wà yìí tẹ́ pè ní Ifá Ṣayọ̀ ṣé ó ní pẹ̀lú gbogbo tí àwa ń kọ́ nílẹ̀ Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà ṣé Ifá Ṣayọ̀ náà mọ̀ ń pa ẹ̀. wọ́n mọ̀ ń pa rẹ̀ bẹ́ẹ̀ ti rí bí ìjáde rẹ̀ ọmọ bẹ́ẹ̀ ń bọ̀ bẹ́ẹ̀ ṣe ba ní gbogbo ọjọ́ nù láti lè fi dúró ara rẹ̀ pé oníṣẹ̀ṣe lò bẹ́ẹ̀ ni. Ifá Ṣayọ̀ nìkan kọ́ lòyìnbó tàbí aláwọ̀ funfun tá a mọ̀ ń bá ń bí bá a ṣe ń bá wọn ọkùnrin là ń bá wọn obìnrin ṣé Ifá Ṣayọ̀ gbọ́ èdè wa báyìí. Ọgbọ ẹ̀yin lẹ ń kọ́ ní èdè wa kó mọ̀ á ṣé òun náà ń kọ́ yín ní èdè tiẹ̀. ọkọ mi wà mọ wọn bá díẹ̀ ní tá a lọ nílé ẹ̀kọ́ tá a lọ. Àwọn Yorùbá wà ní Ifá Ṣayọ̀ ti gbọ́ báyìí. ó gbọ́ tí ó bá fẹ́ kí àwọn. ẹ bá sọ́ọ̀sì ẹ jẹ́ ká wọlé wa. Kó kí wa kó tún kí àwọn ẹran wọn lẹ̀ ká gbọ́ ẹ sọ fún àbí ó ti gbọ́ bí mo ṣe ń sọ ẹ bá sọ fún lọ́nà tí wọ́n gbàgbọ́ tí ó sọ lédè tiwa. Ifá Ṣayọ̀, do you know how to greet people, how to greet the girls? Yeah, I'm learning small. I'm learning a lot. Okay, let's hear you. We want to hear you in Yoruba language. I'm still learning. That's small. You can't speak Yoruba. No, but I understand plenty.
You Okay, understand I plenty? understand. I can understand more than I can Okay, you can understand, but you are not good at. No. All right. My son is. My son is here, and so is my daughter. Let's see. He's home right now. All right. Okay. Ìyá wa, tá a bá ń sọ̀rọ̀ nípa àgbèrè lóríṣà, ọmọ olúwo ni. Ìbéèrè wa ni pé a máa ní ibi tí wọ́n ti bí ni tá a ti sìn. Ọmọ ìlú wo gangan ni Àdùnní Olórìṣà tí wọ́n ti sìn? Orílẹ̀-èdè Austria nínú France ni wọ́n bímọ wá sí ní ọdún 1915. 1915. Wow. Ọjọ́ kẹrin ní 1915. Wọ́n sì lọ kọ́ ẹ̀kọ́ nípa iṣẹ́ ọnà. Tó tóbi bẹ́ẹ̀ ìgbà náà máa jọ lọ léèrè alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọ́n wá lọ kẹ́kọ̀ọ́ nípa iṣẹ́ ọnà níbi tí a ń pè ní School of Academy ní Lẹ́nà. Ibẹ̀ wọ́n kọ́ nípa bóòlù àṣẹ mọ nǹkan eléyìí bí wọ́n ṣe di ìlànà nígbà tí wọ́n parí wọ́n sì bá iṣẹ́ wọn lọ. Wọ́n máa ń ṣe oríṣiríṣi nípa iṣẹ́ yìí. Ìgbà tó di ọdún 1949 ni wọ́n lọ ṣe àfihàn iṣẹ́. Bó tilẹ̀ jẹ́ pé lẹ́yìn ìgbọ̀ngàn àgbáyé ohun mọ̀mọ́ pébì kan wà ní lórílẹ̀-èdè adúláwọ̀ wọ́n ló máa ń ṣe àwọn bẹ́ẹ̀ pé ó wà wọ́n tàbí ibìkan tá ń pè ní Tibet ní China ni ó wà pé ibìkan ní méjèèjì ó wù àwọn. Bí wọ́n ṣe bẹ̀rẹ̀ nìyẹn ṣùgbọ́n àti kékeré ni màmá ti fẹ́ràn igbó tàbí nǹkan bíi àpáta òkè òkun gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn bí màmá ṣe bẹ̀rẹ̀ pé kékeré àwọn ọ̀gá táwọn bá ń ké ìgbà tí ìyá àwọn bá gbé àwọn lọ abẹ́ igi ni àwọn tó dákẹ́ pé àwọn máa ń rí nǹkan ṣùgbọ́n kò yá wọn. Pẹ̀lú báyìí nígbà wọn sì wà nílé ìwé ìgbà tí wọ́n lè ọ̀yá ẹ lọ ẹja gèdè tàbí ẹni táwọn bá ní àsìkò péréte wọ́n ní àwọn ò mọ̀ lọ bí tí igbó wà ní táwọn lọ dájókòó bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ò mọ̀ pé báwọn sáni táwọn ọba tí ìdílé bí igbó wà ní káwọn lọ orí àpáta lọ igbó òkè pé kì í rọ àwọn lọ́rùn. Ìgbà tí wọ́n wá lọ ṣe àfihàn iṣẹ́ wọn ní Paris ní orílẹ̀-èdè France ibẹ̀ ni wọ́n ti bá bàbá olùdá pé wọ́n Professor Olibaya. Àwọn gba iṣẹ́ ní ilé ẹ̀kọ́ gíga nìbàdàn ìgbà náà wọ́n ń pè ní University College Ìbàdàn. Wọ́n gbà pé kí àwọn lọ ṣiṣẹ́ ń bẹ̀. Ṣùgbọ́n wọ́n fún bàbá ní kókó kan pé ibi pé èèyàn lọ pẹ̀lú bẹ̀rẹ̀ pé báyìí wọ́n ṣe gba iṣẹ́ ní ìgbà náà. Wọ́n ṣẹ̀ṣẹ̀ dá ilé ẹ̀kọ́ gíga yunifásitì lẹ́nu Nàìjíríà bá nígbà náà ni ẹ̀rọ wọn dá lónìí 49 ni bàbá gba ilé bí wọn ṣe faramọ́ láti wá torí pé orílẹ̀-èdè adúláwọ̀ ń lù wọ́n. Ṣùgbọ́n bí wọ́n ṣe débì tí a rí àṣà tí wọ́n ti ṣẹ̀ṣe tí wọ́n ṣe gbogbo ẹ̀ fún òbí tí wọ́n lọ gbà wọ́n kàn lọ ṣe orò sí ìṣẹ̀ṣe pé táwọn wá gan rèé bó ti ẹ̀ jẹ́ pé kò ní àwọn ṣùgbọ́n táwọn bá ẹ̀rí nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe kọ̀ọ̀kọ́já bíi igbó odò òkun òkè gbogbo irú báwọn ẹni wọ́n dálé lórí báyìí ni
ṣe bẹ̀rẹ̀ ìlú Ẹdẹ ni wọ́n ti wọ́n ṣe òòlù ọba ìlú ayé ńlá fi kì wọ́n máa kápàdé òde òrìṣà tí wọ́n kọ́ ṣe sórí ìgbà náà ni wọ́n ṣe Ọbàtálá ní Ẹdẹ náà. Ìgbà náà wọn láwọn ò tí ì mọ èdè ìwé ṣùgbọ́n ní tí wọ́n bá ní wọ́n mọ̀ pé káwọn òdìdè ni tí wọ́n bá ní káwọn àjókòó jẹun ká lọ ọwọ́ ni wọ́n máa fi ń bá wọn sọ̀rọ̀ tí ṣùgbọ́n gbogbo ohun tí wọ́n ṣe báwọn ó ń wọ inú egun àwọn pé ilé nǹkan tó jẹ mọ́ ẹ̀mí kò ní ṣe pẹ̀lú ẹ̀yà tàbí kíní pé ó ju nítorí èèyàn lè fojú rẹ̀ pé ẹ̀yà báyìí ló lè ṣe àbẹ́yà báyìí ló lè ṣe lọ bí màmá ṣàṣe bẹ̀rẹ̀ ni ọ̀wá pẹ̀ ní bàbá òòṣà tó ṣe tó jẹ́ bàbá òòṣà wọn ó sọ́sùn wọ́n papòdà eléèbá àwọn ẹgbẹ́ ni wọ́n ti kúrò lẹ́gbẹ̀ẹ́ wọn wá lọ sí ìlú ìgbà tí wọ́n wà nílò ìjọ márùn-ún máa lọ sí ọ̀sẹ̀ bàbá ní orí fún wọn fẹsẹ̀ rìn láti lọ Ògùdé fún láti lọ ṣe lé ẹ̀yà iṣẹ́ wọn ó wà ní ààfin Olóògùn báyìí wọ́n gbé igi kan bẹ̀ nígbò ìyá ń wá sọdún èmi ẹnìkan bá dẹ́gùn pé àfi kí pé Ọ̀ṣun pè wọ́n wò pé wọ́n wà kọ́ ní Ọ̀ṣun ọ̀wá pẹ̀rẹ̀ náà ni wọ́n fi wá sí Òṣogbo tóbi pé wọ́n wá tiẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ní Ọ̀ṣun wọ́n bọ́ ìdí bàbá wọn tí wọ́n kọ́ ṣe lórí ìdí bàbá ni ojú bàbá ló ayé ẹ̀ náà ló wà ẹ̀rọ tún ṣe ìgbà tí wọ́n ṣe yẹn tán ni wọ́n lọ sí ibi táwọn pè ní Kùsà kí wọ́n tó wá lọ ní Ọ̀ṣun tí wọ́n fi papòdà padà wọṣẹ́ dúró bẹ̀ pé bàbá ìṣe bàbá ìṣe tí wọ́n sì gbà pé ibi tí ẹ̀mí àwọn wà pé ó jẹ́ bẹ́ẹ̀ pé àwọn ó ṣe àtúnṣe ìdúró ọ̀gbọ̀dọ̀ ìdúró nìgbàgbé. Màmá sì wá gbà pé kò sí ẹni tí ò ní ọgbọ́n lórí kódà bó bá yẹ kó kù díẹ̀ kò tó fún káàtó fún yàn lọ́pọ̀lọ́ àmọ́ ọ̀gbà kan ó sì nìkan lórí. Wọ́n wá dé ẹgbẹ́ kan náà pè ní ẹgbẹ́ àwọn ọmọ ìrìn à ń pè ní new sacred atmosphere pé ìṣòro ọmọbìnrin ti gbàgbé tó jẹ́ pé wọ́n lo agbára wọn ṣùgbọ́n wọ́n ti gbé ní àgbàdo ìgbàgbé ara iṣẹ́ wọn lè rí irú ẹni tó ń ṣe alágbẹ̀dẹ ló ṣe gbogbo àga yìí. Ẹ máa sọ̀rọ̀ yín màmá. Ẹlòmíì tó jẹ́ pé gbẹ́nàgbẹ́nà ni tí ó sì di omi sí ọ̀nà nípasẹ̀ pé tí màmá sọ pé kálukú náà ló lè fi lórí wọn dá nǹkan bí wọ́n ṣe gbé ilé ìkàlẹ̀ nìyẹn. Yàtọ̀ fún bí a wá ń ṣe àti gbé ètò ìgbé ìṣẹ̀mbáyé nǹkan ìṣẹ̀mbáyé lárugẹ àmọ́ tún ní ìfẹ́ ọmọnìyàn ẹni tó bá wá tó ní nǹkan sọmọ tàbí ara wọn ìyá òun ò jẹ́ lọ bẹ́ẹ̀ wọ́n tọ́jú rẹ̀ òun jẹ́ kó lọ bẹ́ẹ̀ àbí ẹnìkan wá ní ọmọ níṣòro ní kíkà òun kò sówó àwọn wà lọ́wọ́ gbogbo ètò báyìí wọ́n ṣe láì wò pé wọ́n yá ẹ̀sìn orí bákan náà tàbí èrè bákan náà màmá ò lo èyí. Ó dà ìyá wa nítorí àkókò wa a lè mú gbogbo ẹ̀ tán ṣẹ́rí àwọn kan láti lóyìnbó tí ń pè ń sìn ṣùgbọ́n ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tiwa kò fi bẹ́ẹ̀ sí epo lórí ẹ̀. Mo fẹ́ ṣé ẹ̀ máa ń tẹ́ bá fún wa ní tẹlifóònù nọ́mbà yín mà. Màá fún yín. Èmi máa fún yín ní 10,000 ìyá mi. Mo fẹ́ kẹ́ bá mi gbàdúrà sí gbogbo àwọn tó ń dá sí ètò yìí pátá. Mo fẹ́ kẹ́ bá mi gbàdúrà fún gbogbo àwọn tó ń dá sí ètò yìí gbogbo àwọn tó ń fi owó ti ètò yìí lẹ́yìn tá a fi ń ṣàánú àwọn èèyàn nǹkan kan ṣẹlẹ̀ ń sàlẹ̀ bẹ́ẹ̀ yẹn tó ń sọ pé ẹ fẹ́ correct ẹ sọ káwọn èèyàn gbọ́ mà ìyá kan tán la rí ń bẹ̀ yẹn.
Nàìjíríà sọ lórí. ká sọ ní tiwantiwa ó dáa Ẹ dákun. bóyá mo ti gbé máa wọ̀ rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé Àdùnní Olóòṣà máa ń ṣàánú àwọn èèyàn ẹ bá mi fi Ọlánúlé Tàwà yìí gbàdúrà pé gbogbo àwọn tó ń fi owó sórí ètò yìí pátá àwọn tó wà ń lo òyìnbó tó ń wà káàkiri àgbáyé ẹ kọ́ sọ tẹlifóònù nọ́mbà yín náà àwọn èèyàn máa fẹ́ pè yín mo ṣú ọ̀pọ̀ máa fẹ́ pè yín. Tẹlifóònù nọ́mbà mi ni ṣe bóòlù àṣẹ àfi. ẹ pè bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ẹ pè bẹ́ẹ̀. 080 àbí +234. my sound o. 322 62188. ẹ bá mi tún ẹ pè 080 náà ẹ tún wá pè +234 yẹn. 080 322 62188. 080 322 62188. 080 322 62188 gbogbo ẹ̀yin tẹ́ kí lorúkọ tí màmá. Orúkọ mi ni Dóyin Tàlàbí Ọlọ́ṣun Fáníyì. Ọlọ́ṣun Fáníyì owó náà ní màmá Ẹ ṣé o. pé gbogbo àwọn tó bá ń dá sétò yìí pátá ẹ bá mi wúre bẹ́ẹ̀ ṣe ń wo pé kówó kó má tán ẹ má mi kinní kan báyìí ó dàbí yẹn lè máa fi ń sọpọ́ọ̀tì ẹ̀. Gbogbo ẹni tó dá sí ètò yìí pátápátá àbùdíntolókun àbùdíntolọ́ṣà gbogbo orúnmọlẹ̀ gbámọlẹ̀ wọ́n wá fi owó yìí wọ́n fi ránṣẹ́ sí adé ìnáwó yìí ajé onísọ̀bọ̀dí ajé nínú méke sálẹ́ńjẹlẹ́ńjẹ ní àgbàlagbà ságé àjẹ ọ̀la àṣẹ̀bídaláre àṣàrídẹ́lẹ́bí ajé òní náà lọ́pàá àbò ọwọ́ báyìí ni wọ́n ti máa lájé wọn nílé lọ́rùn wọ́n wà ní owó gbogbo àrà téèyàn fagé dá wọ́n rí mú sokùn wọ́n rí mú ṣẹlẹ̀ wọ́n rí mú sọ lọ́gẹ̀dẹ̀gẹ̀ ní aṣọ ọ̀rajà iléeṣẹ́ wọn kò wá nígbẹ́ iléeṣẹ́ wọn ò ní gbóná o àpò wọn yóò máa dọ̀tí ni kò ní mọ́ o ọwọ́ wọn wà ní kásàlẹ̀ àpò ire gbogbo tí sojú ajé ire gbogbo tí sojú àtẹlẹ̀kẹ̀ ire ayé wọn ojú wọn báyìí ni ó ṣe o Ọ̀ṣun àwùjọ olú àgbẹ̀bí sọ̀rọ̀ ìyá mi ọlọ́mọ tí yẹn ti di òní ẹni náà ló jẹ ìtú Ọ̀ṣun ṣòro fún wọn o wọ́n ní ànàmọ́ owó ẹ̀yìn náà tẹ wá owó iná mi tán lọ́wọ́ yín o ẹ̀rì bá ti ṣe ẹ̀rọ náà gbégbà gbogbo àwọn tó ń wo Street Voices táǹtẹ̀lé Kasnati Street Voices with Kasnati Voices with Kasnati tí wọ́n jẹ́ live on tí wọ́n wà ní live on Facebook gbogbo bí wọ́n ṣe àtìkò ilé iwájú báyìí ìlọ́lá wọn máa lọ o iwájú báyìí ìlọ́lá wọn máa lọ o iléeṣẹ́ yóò lè jóná o ẹ ṣe òun náà nìkan lọ́wọ́ ní o. ẹ ṣe ìyá mi àgbáyé àtúbọ̀ dálẹ́ fún wa o ẹ ṣe ìjọba bí dọ́là ọ̀rọ̀ yóò máa lọ o ẹ ṣe o. àdúpẹ́ lọ́wọ́ náà ẹ̀kọ́ púpọ̀ lẹ́yìn fún ìgbà lálejò wa o a nígbàgbọ́ pé bá a bá tún wá gbà mí láti wá ṣàbẹ̀wò ẹ̀ tún ń bà wá láyè. Thank you. You have one or two things to say before ẹ fẹ́ sọ nǹkan kan mà. ṣé ẹ fẹ́ kẹ́lẹ́ sọ̀rọ̀. bá a ní kó sọ nǹkan kan náà sọ nǹkan kan. Say something. Thank you, Nigeria. Many blessings. God bless to everyone. Stay safe. Love you. Thank you for having me in Nigeria. Thank you. God bless. And a blessing to be in this house with Mama, Chief Mama Dorn. Thank you. Thank you very much. Thank you. Thank you very much. Your name once again. Ifashayo. Ifashayo. Ẹ ṣe ìyá mi. Ẹ ṣe. Mo rí bẹ́ẹ̀ ń wo kinní yẹn Street Voices ẹ̀yin kan lè wo lórí Facebook ẹ ti travel gan mọ́ mi. Àwọn ọmọ ilẹ̀ ti dé rí mà. Ó pọ̀. Ẹ fẹ́ sọ nọ́mbà yẹn káwọn aráàlú ìbò lè mọ̀ +2 ẹ wá pè fún àwọn yẹn náà tọ́ra àwọn yẹn náà fẹ́ gbọ́ báyìí pé yẹn +2 kíni. +234 80 322 62188. Lẹ́ẹ̀kan sí mi. +234 80 322 62188. Ẹ ṣé gan ìyá mi ẹ ṣé o. Ẹ̀yin lẹ ṣe bí Ẹ ṣé o. o àdúgbò yẹn.